Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Amin. Wa sallama tasliman kaseeran. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó ṣe débi tó ṣe dé. Kábíyèsí Ọlọ́run. Ọba náà ni ọba tí a dúpẹ́ fún. Ọba tó jẹ́ wípé ní bí ọdún 20 ọdún sẹ́yìn lè lérò pé Ọlọ́run lè gbé yín débi tó gbé dé. Sì lè ní ìgbàgbọ́ wípé ó lè ṣe débi tí ó ṣe dé. Ó wá sí oore náà dépò wípé dédé ìgbà tí ọjọ́ eré yín débi tó dé yìí tí ẹ fi lé náà máàkì pé ọ̀dà dédé yìí ọjọ́ ìnílẹ̀ lómi ń wọ sàárè lọ. Ọlọ́run ní borí náà jẹ́ ọlọ́jọ́ kan ṣoṣo ẹ̀wọ̀n wájú Ọlọ́run ibi tí Ọlọ́run bá ṣe é dé tí ń jẹ́ dùnú fún yín Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kí oore náà kalẹ̀ gbogbo ẹ̀dá tí ó débi tínú wọn dùn sí Ọlọ́run jóore náà kárí ilé yìí ibi tá a wà yìí ilé àti lílọ lè wò ni Ọlọ́run níjẹ́ ó bàjẹ́ bí ẹ ti wà yìí èyí tó dá mi lójú jù ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń bá ń wò yín lókèrè wọn ò ní mọ rúbẹ́ ti jẹ́ ẹlòmíì máa rò lẹ́mi pé ha béèyàn bá súnmọ́ yín mi rò pé nìkan bẹ tó lè súnmọ́ yín tí ò ní fẹ́ràn yín torí pé ìwà tí ó dáa jù tí Ọlọ́run máa ń bùn ẹ̀dá kí ló dé gbogbo wa ni mo kí ilé àfa wa ọmọ wa ni àfa bò ilé àbótẹ́lẹ̀ àfa ilé olóye Chief Sunday Igboho la wa kí ló dé Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo wa nílé náà là ń kí àwọn èèyàn ń pè mí pé kí ló dé torí ìmọ̀ sí wá sílẹ̀ every Sunday ní 4:30 náà wá ní kí ló dé mo ní ibi tí wá sí kẹlẹ́ ló gbé wa dé bí Ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́jọ́ kan ṣoṣo wájú Ọlọ́run gbogbo wa pátá bí èdè àyèdè bá wa èṣù kò síbi tí máa dé àfi kó ba nǹkan jẹ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó ba nǹkan kan jẹ́ ọwá ó sì padà náà ni àtọ̀tún àtòsí Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ gbogbo ntí torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni abgadul nasi abgadul rijali ilallah ẹni tọ́lọ́run bá bínú sí dùnú èèyàn láyé aladu alakhasim o lẹni tó jẹ́ pé tó bá jà bí ó sì ba nǹkan jẹ́ kó sà máa ba nǹkan jẹ́ kó máa dọ́ta lẹ̀ tí ò ní tánú ẹ̀mí ẹ̀ ẹni tọ́lọ́run bá bínú sí ni bí ẹ̀yẹn bá pàdé yín ìwà tí ó dáa jù tí Ọlọ́run bá bùn yín jù ò ní wá ìrẹ́rẹ́ nílẹ̀ kò sí ẹni tó lè ròyìn yín pẹ̀lú ìgbéraga mi tí ì rí ń tọ̀hún àbí bí ẹni tó bá ròyìn yín pẹ̀lú ìgbéraga yín tọ̀hún jàǹbá yín ni èyàn wá dáa tán èmi máa ń sọ pé mo máa ń dáwọ́ kàkà pé èyàn ò ní dáadáa tán kó má kú bí kan kí ló dé èyàn ò ní dáadáa tán kó má kú bí kan ibi àbá kú sí Ọlọ́run tún bẹ̀ sí ibi àbá kú sí Ọlọ́run tún bẹ̀ sí bí mo ti wà yìí bí ẹlòmíì bá fẹ́ ròyìn mi ibi tí mo kù sí yóò sì sọ yóò sì mọ jáde táwọn yóò sì confirm pé bí fọlọ́run sọ ṣe dáa tó ibi tó kù sí yìí ọ̀dà bẹ́ẹ̀ náà ni gbogbo wa láyé ayé sànábì Ọlọ́run èèyàn ni gbogbo wa ṣe wá rí ìjẹyàn èèyàn bí tọ̀bí àdámọ́tọ́lọ́ máa dẹ́mi ẹlòmíì mọ́ tó bá wùwà rí ọbọ̀rù ẹ̀ ní ọ̀yà ni Ọlọ́run ọ̀dẹ́ lòmíì mọ́ kó wùwà rí rárá ẹ wo ipò tẹ́ wà ipò tẹ́ wà ìjẹ́niire tọ́lọ́run bá dáma yín ń sì hàn nínú ìṣe yín wàláhì kò parẹ́ ẹlòmíì ẹgbọ́n mi yé dáadáa ó yé bàbá tá a bá ń sọ ìyẹn ò mí pé bóyá ká máa sọ àwọn èèyàn ti ń dérí ètò gan lójijì dẹ̀ ló wáyé Ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́àjọ́ kan ṣoṣo ìwájú Ọlọ́run gbogbo yẹ ẹ̀dá tí Ọlọ́run ọba tí Ọlọ́run sọ̀rọ̀ yìí fún yín tínú wọn dùn sí Ọlọ́run dákun mọ́sá jọ kárí ọlọ́àjọ́ kan ṣoṣo ìwájú Ọlọ́run ọlá bùháyà rẹ̀ tí a bá sọ fún yín wípé ẹni rere ni Ọlọ́run mọ̀ bá a bá sọ fún yín pé ẹ kì í ṣẹni rí rárá Ọlọ́run ọba mọ̀ kò sẹ́nìkan tó lè fi kankan qualify yín lónìí pé kì í ṣẹni rí òun náà mọ̀ pé ní rí ni bóun bá ń sọ ibi tẹ́yìn náà kù sí ibi tó náà kù sí yóò sì máa jó náà lẹ́mìí wípé irú tẹ́ ẹ ṣe yìí àbí ibi tẹ́ ẹ kù sí yìí ibi tó náà kù sí burú jù yẹn lọ bí n bá ń sọ àìdá yín nísìnyí pé ẹ wo ibi tẹ́ ẹ kù sí èmi náà ń kọ́ kò sí ẹni tó pé Ọlọ́run ọba tí olóríire o ẹ wà Al-Qur'ani àbí mo ti sún yín ni. rárá bàbá ẹ wọ̀rọ̀ Ọlọ́run àlejò ńlá mo gbà Ọlọ́run níjọ́ bàjẹ́ a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ní wa minan nasi man yu'jibuka qawluhu fid dunya
Ọlọ́run ní bẹnu àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn yóò máa jọyàn lójú láyé pé ẹni rẹ̀ mọ̀ ní lágbájá wa yusidullaha ala ma fi qalbihi yóò tún wá fẹ́ máa fọlọ́run búra lórí tí ń bẹ lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run wá ní wa huwa aladul khasim Ọlọ́run bó ti wà yẹn ọ̀tá ni o ọ̀tá ni o ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè máa fojú fẹ́yìn àmọ́ tí ń bẹ láníyàn wọn síyàn wàláhì kò rí bẹ́ẹ̀ mo nígbàgbọ́ nínú yín dépò wípé tí Ọlọ́run bá ní kẹ́ fẹ́ràn èèyàn ẹ̀yìn fẹ́ dalẹ̀ ń tọ̀ Ọlọ́run á bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ibi tó rẹ̀ yín dé yìí Ọlọ́run dákun jẹ́ ìfẹ́ mi gígùn lò mo bí yín lẹ́ẹ̀kan mo ní kílẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ tó ṣe ibi tọ́lọ̀ máa ṣe é dé ó ti ṣe o èyí tó wá kùtà mẹ́ta wà fẹ́ kọ́ lọ́wọ́ ti ọlọ́jà jọ kírun gbẹ̀yìn ọlọ́dà kò mẹ́ta jájọ kírun ẹ má rò bẹ́ẹ̀ bí bó ṣe dáa tó yìí kí ni ọba tó dáa káwa yín ká tó pàdé lálẹ́ jẹ́nà bẹ́ẹ̀ Ọlọ́run dákun àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ń tọ́ dáa jọ ní bọ́lọ́run ti sórí ayé fún yín Ọlọ́run dákun gbogbo ntẹ́ fi bálẹ̀ kí á mọ̀ náà dáadáa Ọlọ́run dákun bá wa pèsè fún yín Ọlọ́run rẹ̀ wọ́n ju Ọlọ́run Ọlọ́run àjọ kan ṣoṣo wọ́n ju Ọlọ́run kí n kò ẹ ti níwàárí torí njọ́ mi èèyàn máa lẹ́sìn èèyàn máa sọ wa nù njọ́ mi èèyàn sì máa sọ wa nù tí ò ní lẹ́sìn méjèèjì máa bọ́ mọ́yàn lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni àfa àwọn àgbà kan náà àwọn onímọ̀ Ibn al-Qayyim al-Jawzi ó ní ad-dinu kulluhu khuluqun ó ní gbogbo nǹkan bá lè yàn lẹ́sìn láyé ìwà náà láfi ó ní ó wà ní faman faqa fil khuluqi faqad faqa kulla shay ẹni tó bá ti lè bí àbùkátà rẹ níbi ìwà tán bá ti ń fi wà dáadáa ròyìn èèyàn èyí tó ń lẹ́sìn náà èyí tó kùtà bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún yín ni pé Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ntí ó wù wá lára yín ntí ó wù yín lára wa tẹ́fẹ́ mo fẹ́ bá yín kírun ẹni bẹ́ẹ̀ tiẹ̀ ti ń jà yìí gan kò já sí yín gan ó wù mí gbà kí ló dé ọ̀dà àjàmọ́ bẹ́ẹ̀ bá ti jàmọ́ tí kò sáriwo mọ́ Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ mọ́sàájì àjọ kírun gbẹ̀yìn ọlọ́àjọ kan ṣoṣo wájú Ọlọ́run àti bó onídùnnú jó a sì ti bó onídùnnú yọ aláwòrájà wà náà ó fìrè gbàre àti bó onídùnnú jó a sì ti bó onídùnnú yọ aláwòrájà wà náà ó fìrè gbàre Ọlọ́run dáwà náà ó fìrè gbàre ọlọ́àjọ kan ṣoṣo wájú Ọlọ́run ẹ̀sìn wà lálejò tí ó kà wá láyà ní àlejò tí ó kọjá bẹ́ẹ̀ àlejò jíjì inú yóò ní bàjẹ́ láíláí ọlá àjọ kan ṣoṣo ẹ̀wọ̀n àjọ Ọlọ́run bàbá wa Kéwùgbà Gold àláfíà ara tó péye Ọlọ́run bá wa bùn wọn àwọn náà fẹ́ mọ̀ bọ́ àmọ́ gẹ́gẹ́ bí sábàbí tí Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ kò sí olórin kan ní kò sẹ́ni tí rẹ̀ fọlọ́rẹ̀ só bí owó kókó fọlọ́rẹ̀ bàálù ọjà. bàbá yẹn ṣe wàhálà pọ̀ lánàá. Allah ibi ìnáwó yẹn lọ́yọ̀ wọ́n ṣe wàhálà gan. Allah ẹ pàdé lánàá. àjọ wàhálà náà. tọ́lá àwọn èèyàn rò pé bóyá bí wàhálà ajá ti dé o. bàbá mi ni bàbá Kéwùgbà Gold. Masha Allah bàbá mi dáadáa. Allahu Akbar. bàbá mi dáadáa bàbá dáadáa dẹ̀ ni wọ́n. Allahu Akbar. àgbàlagbà dáadáa ni wọ́n. Allahu Akbar. àwọn wàhálà bàbá dáadáa ni wọ́n. ẹ̀yin èèyàn sẹ́ ń gbọ́ o. bàbá dáadáa bàbá Kéwùgbà Gold. àwọn èèyàn rò pé àwọn ní àkọ́dà àyàn ìbò oníṣẹ́ àti àwọn èèyàn ń sọ. bàbá mi dáadáa ni. Alhamdulillah Alhamdulillah bàbá mi dáadáa bàbá alálùbáríkà ni wọ́n. Alhamdulillah Ọlọ́run dá wọn láàmú. Allahumma amin Allahumma amin Allahumma amin Allahumma amin Ọlọ́run jogún àlàáfíà. Allahumma amin Allahumma amin ìjà ló dé lóní dùn mí. mi ò tí wọn àti jà tó rí mi àti wọn ò tiẹ̀ nígbà film trick ni mo tó film trick ni o. tọ ẹ̀yin jama mùsùlùmí tọ sẹti gbọba tọ sẹti gbọba yẹn o. tó jẹ́ pé bàbá mi dáadáa ni tó jẹ́ pé kì í ṣe tí mo tiẹ̀ lè wojú rárá n gbọ́dọ̀ wojú ẹ o bàtà jọ wà pẹ̀lú àwọn bàbá mi náà lánàá ta wà lọ́yọ̀ mi wọ́n ṣe wàhálà pọ̀ lánàá gan torí ìyá tó ṣe náwó yẹn ìyá yẹn dàbí ìyá wọn torí ìyá sí mi náà ni so àwọn ni wọ́n ń lọ gbà lọ àwọ wọ́n tún ṣe dé wọ́n tún ṣe program wọ́n máa fẹ́ rẹ̀ yẹn bàbá dáadáa ni wọ́n wàlá bàbá dáadáa gidi kọlọ́n bá jogún àlàáfíà tó péye. Allahumma amin àtàwọn náà n gbére lọ́yìn lẹ́ẹ̀kan pé kí ni bẹ́ẹ̀ lábẹ́ àṣírí ọjọ́ tẹ́ẹ̀kan ẹ̀yà arúgbó bá ẹgbẹ́ ti dẹ́koro. lẹ́nu orí tọ́lọ́mọ bá ṣe fún yín náà ni pé bá a fa ọmọ kékeré bá dọ́dọ̀ yín ẹ̀ mọ̀ ní bàbá ẹ̀ mọ̀ Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ní ara rẹ̀ gbẹ̀yìn ayé ọlọ́àjọ kan ṣoṣo ẹ̀wọ̀n àjọ Ọlọ́run. tọ́lọ́run fún yín la gbọ́dọ̀ mọ̀ pé yín bàbá ìmọ̀ tọ́lọ́run fún yín a gbọ́dọ̀ mọ̀ respect ẹ̀ so bàbá wa lè jẹ́ ẹ jókòó àdúrà ẹ ṣàdúrà fún wa bàbá wa ní gbogbo àdúrà táwọn ò lè ṣe àdúrà mi lè mú mọ́ gbà bọ̀yìn lọ́lọ́run lò fún wa tẹ́ ń gbàdúrà fún wa bàbá wa lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò bá mọ̀ mí ọ̀rọ̀ pé wọ́n tẹ̀ máa àfa wa ni bàbá mi fọlọ́run sọ èdè ayédè lè wáyé láàrin èèyàn tó ń pè ní mùsùlùmí yín náà nìyẹn kéèyàn dẹ̀ tún ṣètò ẹ̀ ìyẹn ní pé
ọlọ́run bá tó ní wa gan tó ní wa à ń rí fín à sì bẹ̀ yóò sì gbọ́. Allahu akbar. ní wa la mélòó mélòó wa títóbi ẹ gbọ́ bá àwọn ẹ̀yin jàmá mùsùlùmí. mélòó mélòó la wa Allahu akbar. Allahu akbar. tí mo wà ní mọ́síra wa yóò bá jọ ń gbogbo wa. alhamdulilayi. àṣìṣe à ń pariwo pa fẹ́ kílẹ̀ Yorùbá da kílẹ̀ àti fẹ́ mọ bá ara àti Yorùbá bá ṣẹlá ká parí ẹ̀ káwọn èèyàn wọn fi ṣe wa kó sì ló da. Allahu akbar. tí Yorùbá bá ṣe ká parí ẹ̀ ká fi yọnu síra wa ká ṣàdúrà fúnra wa ìwà mùsùlùmí lẹ́yìn wù yẹn ẹ ń bọ̀ láti bìkan ẹ wá ní sẹ́ mo wà ní òní ẹ lẹ́ ń bọ̀ nílé mi mo wà surprise ẹ dẹ̀dẹ̀ bó ṣe kọ́ wà nìyẹn. ẹ wá sí wa lálejò bí ké ẹ má jẹ́ ń tàn yín ẹni tó yẹn bá lálejò láàrin ìṣẹ́jú méjì tí í ṣe ní lálejò kọjá ẹni tó ti múra kalẹ̀ fógójọ́ lọ ní o ẹ ní parimáyé la ọlọ́jọ́ kan ṣoṣo wọn ju Ọlọ́run ibi tó rẹ yín dé tí ń jẹ́ dùnú fún yín ẹ̀yin náà mọ ibi tó dé ẹ̀yin náà mọ ibi tó dé gbogbo bi tí oore yín tọ́lámì tọ́lẹ̀ kadé Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ dákun Ọlọ́run má jẹ́ sọkún gbẹ̀yìn gbogbo ẹ̀dá tí ń sunkún wádọ̀ yín tẹ̀ ń rẹ̀ wọ́n lẹ́kún tí ibò yìí tẹ̀ lè ràn lọ́wọ́ owó yìí tẹ̀ lè ràn lọ́wọ́ pé wọ́n fẹ́ yàn ọ́ jẹ wọn níyàn ọ́ jẹ mọ́ torí ń tẹ ẹrú Ọlọ́run kan ròyìn fún mi níjẹta ní Kòròdú ẹni tó mọ ẹni tẹ mọ dáadáa ni ẹni tẹ mọ dáadáa ni débi pé tí n bá dákọ ẹ nísìn bàbá náà àwọn náà kò sí programu wà kan tí wọ́n wò wọ́n wá èmi àti wọ́n wá ń sọ̀rọ̀ lọ àwa sọ̀rọ̀ débi kan náà wá ní ẹnu wọn mo ti gbọ́ níjẹta wọ́n ní ọ̀tọ̀ lálùsùn náà ọ̀tọ̀ ní ayùsùn náà wọ́n ní ayùsùn náà bẹ́ẹ̀ o àkọlù yìí ti pọ̀ àní pẹ́ mọ́ wọ́n wá ní gbóò yẹn pé ìyẹn dáadáa sí ilé wàlá wọ́n wá tẹnu bọ̀rọ̀ yín èmi àti wọ́n wá tẹnu bọ̀rọ̀ yín mo wá àwa bá débi wípé ìfún tíje èèyàn bá wáyé láàrin èèyàn sí èèyàn èyí ó sì máa rí wípé Ọlọ́run dá yín dánú ọ̀rọ̀ yẹn wípé ìdánidá Ọlọ́run yóò máa hàn jáde nínú ọ̀rọ̀ yín nínú ọ̀rọ̀ yẹn Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ afọlájọ́ kan ṣoṣo ẹ̀ bẹ́ ìwà náà Ọlọ́run nígbà lọ́wọ́ yín ọlájọ́ kan bí wọ́n ti wà yìí ọmọ bíbí inú wọn kan bẹ àjọ kírun bẹ́ẹ̀ ni o ọmọ bíbí inú wọn tó lo ìjáàbù tó ẹ má jẹ́ ntàn yín onírun ló wù ú kọ́ta àlà àdéhùn ọmọ kírun lọ ọmọ bíbí inú wọn ni o bẹ́ẹ̀ kó bìnrin àjọ kírun ni ọkọ tó bá dẹ̀ ń fẹ́ Fọlákẹ́ náà ń sọ àjọ kírun ọmọ bíbí inú wọn wọ́n sì òun fẹ́ máa kírun tiẹ̀ Ọlọ́run jọmọ náà Ọlọ́run jọba àfààyàn tẹ̀ tẹ́wọ́ ní ìsìlámù ọmọ kóbìnrin yẹn ń lọlé ọkọ yìí àkọ́bí dáàdi wa lójókòó àkọ́bí mọ́ mi Allahu akbar Christian paraku la wa paraku igi ló dé mùsùlùmí tàǹtí mi gbé rọrọ kòsí tọ́lọ̀ wọlé ṣe àti Christian ẹ̀kẹ́ náà gbogbo wa alhamdulilayi ẹ̀kún tèmi sílẹ̀ fẹ́ anybody Allahu akbar mi bìlì pé anybody yóò bá wa yìí mo fi lọ́dọ̀ tèmi tó bá ti jọmọ lúwàbí ẹ bá bú mi pé mo ń kó yẹn mọ́ra wàhálà tí wọ́n nu tí n bá kó yẹn mọ́ra tá mo fẹ́ kó mọ́ra sí kí mo káńjọ̀ ọ̀nù mọ́ra àbí kí mo kó wèrè mọ́ra àwọn yẹn rú yín tẹ́lẹ̀ tọ́lọ̀ ń dábàá ìtọ́lọ̀ tẹ́ jẹ́ ni Ọlọ́run alhamdulilayi àkọsí tẹ́lẹ̀ kan lè mímọ́ mi agbọ́dọ̀ lẹ́mìí dáríjì fúnra wa nàkínlẹ̀ kò lè tó báyẹn kò lè tó báyẹn ohun tó ń kálukú bá ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ̀ láì dá kò ní gòkè ẹni tó bá wá jẹ́yàn náà ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ àní wo sáìdì gbogbo bẹ́ẹ̀ òyì tá à ń ṣe náà wọ́n bu yín báwọn bí wọ́n ṣe ń bu yín náà wọ́n bí mi náà àní wo sáìdì àwọn yẹn kò sí tó kà wá kọ́ àwọn èrò tó wá ń bá wa nájà nù. àwọn onídìí àti fáwọn yẹn lésì kílẹ̀ fẹ́ fún wọn lésì fún àwọn tó ń fatasẹ́ nù. Allahu akbar. àwọn náà wọ́n fẹ́ tara ẹni tó bá jẹ́yàn ẹni tó bá ń burú wáyé àwọn yẹn ń kíyìn àwọn yẹn ń kíyìn gbogbo wọn kí wọn sàn kíyìn lé ní. àwọn tí tó bá ń burú wa yìí nìṣẹ́ tó ń burú yín ọ̀fẹ́fẹ́ náà jẹ́ yẹn ni kì í ṣe pé ìbú tó ń bú yẹn ó lè dún wájú kó ní mo bú ẹ kò tó bẹ́ẹ̀ kì í sáyà mọ̀ dá lónìí ẹ ní fílẹ̀ ṣiṣẹ́ bó bá bú mi tó jẹ́ yẹn bó sì bú mi tó sórí ibú náà. torí méjèèjì níbẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. èèyàn máa bú yẹn kó sórí ibú. èèyàn máa bú yẹn kó sórí ibú. èèyàn sì máa bú yẹn kó sórí rẹ̀. ẹni mi lè bú mi gẹ́gẹ́ àwọn láìpẹ́ ọmọ ẹ̀ ṣe ń bú mi kí wọ́n á mú lọ́rẹ̀ ó sì lè bú mi kó sórí ibú lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn yẹn ti bá wọn kéye dáadáa àwọn yẹn ti yapa sórí wọn ti lẹ́nu bí ìṣẹ́jú mélòó wọn ti dé. àṣẹ Ọlọ́run ni ẹ̀ńtọ́lọ́n bá ń dá lọ́lọ́run yàn ẹ̀ńtọ́lọ́n bá ti nífẹ̀ẹ́ gbogbo yóò nífẹ̀ẹ́ gbogbo ọ̀kan ọba àmọ́ bú àwọn èèyàn ní wọ́sàdì tẹ wọ́n sì mọ nífẹ̀ẹ́ sí ọgbẹ́ tó nífẹ̀ẹ́ wa Ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà. àwọn yẹn sọ pé àwọn yẹn sọ bẹ́ẹ̀ wọ́n làwọn fẹ́ kẹ́ di mùsùlùmí. Ọlọ́run gbà bẹ́ẹ̀ alábàámi mùsùlùmí ẹ mọ́ àjàmọ́ náà kọ́ yìí. ẹ mọ́ bura yín mọ́ ẹ mọ́ ṣe yamayama ẹwúrẹ́ tẹ́yìn ìwà tẹ́yìn wù ní ìwà mùsùlùmí lẹ̀ wù yẹn. alihamudulilayi ẹ tó wá wá mi wá alihamudulilayi mo ti kó wálé tuntun ẹ bọ̀ wá bá mi bẹ̀ ẹ bá mi ṣeré ní o sin jáde ní ìsìn bá ti dá ni alihamudulilayi ọjọ́ bàjẹ́ fún alamami gbogbo ayé wọn kì í yóò ẹ ṣàdúrà fún gbogbo wọn. gbogbo ẹni tí ń bẹ lórí ètò yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ yìí alamami ẹ̀yin náà kọ́lé ayọ̀ alamami Ọlọ́run ṣe dáadáa fẹ́ yìí ẹ̀yin náà ní
parẹ́ o ẹni kan dààmú Ọlọ́run ní pa yín rẹ́ ẹ mọ̀ ga gbogbo ẹni tó wà lórí ètò ẹ mọ̀ ga àtẹ̀jọ́ òsè lórí ètò tó jẹ́ olólùfẹ́ wa ẹ mọ̀ jẹ́yẹn gbogbo ẹ bá wà ẹ mọ̀ dá Ọlọ́run ṣe dáadáa fún yóò ṣe rí nìyẹn ọlá Fatiha káfíńtà parí. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. gbogbo yẹn ti dẹ́lẹ̀ bá sọ pé bàbá Adéyẹmọ àná ti dára òní ò bàjẹ́ mọ́ Fọlábàyín nù jẹ́ àná ti dára òní ò bàjẹ́ mọ́ Fọlábàyín nù jẹ́ àná ti dára òní ò bàjẹ́ ò mọ́ Fọlábàyín nù jẹ́ àná ti dára òní ò bàjẹ́ mọ́ Fọlábàyín nù jẹ́. kálukú wa ń pariwo Ìgbòho lọ́tún bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́yàn tó ní láàrí tán orúkọ rẹ̀ wà fúyẹ́ lónìí gbogbo ara yìí tẹ́lẹ̀ mi bá Ìgbòho ẹ̀rọ pé ẹni tẹ́ ẹ̀ tó bí ẹni tẹ́ ẹ̀ pé ẹ̀ tó bí lọ́mọ yẹ́nyẹ́ náà Ìgbòho Ọlọ́run ẹ̀ ní parẹ́ o ẹ̀ ní parẹ́ o ẹ̀ ní parẹ́ o ẹ̀ ní parẹ́ o ọlọ́àjọ kan ṣoṣo wájú Ọlọ́run ọlọ́àjọ kan ṣoṣo bẹ́ẹ̀ yẹn bá débi tá a wà yìí yọ bẹ lọ́run wípé kọ́lọ́mọdé ó bàjẹ́ kò sí ẹ̀ ń tọ̀ kọ́dà bí yẹn bá jọ́ta yín yọ bẹ lọ́run kọ́ mọ́ bàjẹ́ torí ó ti dá a kọjá bó náà ti bó ti pété bí o ti lérò ó ti dá a kọjá bẹ́ẹ̀ o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àní àná ti dára òní ò bàjẹ́ mọ́ Fọlábàyín nù jẹ́ àná ti dára ẹlẹ́nà mi ló àná ti dára òní àṣàánú tí ọ̀gbẹ́ ti jẹ́ mọ́ Fọlábàyín nù jẹ́ àná ti dára agbọ́dọ̀ náà lẹ́yìn ìta ti kọ́kọ́ gbà ẹja tí a ti rí ẹja ẹ̀kan ní pín bẹ́ẹ̀ ni a ti gba nǹkan tẹ́lẹ̀ o. wà á dúró àbá ẹjẹ mo rojú àbá náà gbowó mọ́ Fọlábàyín nù jẹ́ àwọn ní. kò ní bàjẹ́ eléyìí wákàtún ṣe bẹ́ẹ̀ díẹ̀ ni a ti gba nǹkan o kò ní bàjẹ́ fún yín. ìyá wa ọlọ́njẹ́ máa bẹ dáadáa ọ̀dà fún àbúrò yín ẹ̀ wá gbárùkù tiwọn Yorùbá ní àjọmọ bí ọ̀kan tàánú orí tọ́lọ́wọ́ bá ṣe fẹ́yìn rẹ̀ ní sọkún gbẹ̀yìn ọlá àjọ kan ṣoṣo ẹ̀ wájú Ọlọ́run orí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹnìkan òdì tẹnìkan lọ́wọ́ Ọlọ́run abẹ́ àfàánù rẹ̀ bẹ́ àfọlá àjọ kan ṣoṣo ẹ̀ bẹ́ Yorùbá ní Ọlọ́run ní omi ọyàn ọkàn wọn ní bọ́ bá kan wọn ní jàmọ́ ọ̀tá ní bí láàrin ọmọ ìyá Ọlọ́run abẹ́ àfàánù rẹ̀ bẹ́ Ọlọ́run dọ́kun àfọlá àjọ kan ṣoṣo ẹ̀ bẹ́ ìdùnnú tí ó so yín pọ̀ lónìí títí dòní ọlọ́mọdé òdì ìbànújẹ́ láéláé wala la hawla wala quwwata illa billah subhanaka la umma ẹja sì yí déta ẹ sì máa déta máa subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn yẹn ń kíyìn gan o àwọn yẹn ń kíyìn gan ẹ bá gbé owó yẹn ẹ sí o mọ́sálà.